بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí wa kú àbọ̀ sí ìjókòó wa ti alẹ́ òní, èyí tí yóò máa dá lórí àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn, èyí tí ó ń jà rìnrìn láàrin àwọn àfáà nílẹ̀ Yorùbá. Ìta fẹ́ mẹ́nu bà ní ọ̀sẹ̀ yìí insha Allah ta'ala, òun náà ni ọ̀rọ̀ tí ó jẹmọ́rọ̀ tí wọ́n fà lórí fífi aláǹgbá ṣe ìwòsàn. Inú mi kọ́kọ́ dùn wípé ọmọ ìyá wa tí wọ́n sọ ọ̀rọ̀ nípa pé aláǹgbá òun ni wọ́n pè ní dọ́bù. Jazakumullahu khairan. Wọ́n gbìyànjú gan-an ni. Ètò wa dáa jù nínú tí wọ́n ṣe tó sì dùn mí nínú jù, òun náà ni tarajju'uhum ila al-haqq. Wọ́n rí pé táwọn wí kọ́ ni ó wà sawab. Ètò jẹ́ ètò dáa, òun náà ni tí wọ́n padà sí. Ọlọ́run kó san wọ́n lẹ́san rí. Ètò kan kù bí eléyìí, Ọlọ́run san wọ́n lẹ́san rí pé gbogbo tí wọ́n ti jẹ́ pé wọ́n ti sọ ṣáájú níbi ọ̀rọ̀ tí yóò bẹ̀rẹ̀ nǹkan yìí. Pàtàkì jùlọ nígbà tí wọ́n tó wá pẹ́ sákèésí kí wọ́n náà ti delete ẹ̀, kó má bàjẹ́ pé ẹlòmíràn ń gbọ́ yóò wá sí bí òní ó wà lásọ̀wà. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n padà sí ni ó lọ́kọ́ lọ́wọ́ san wọ́n lẹ́san rí. Ọ̀rọ̀ sí ń bẹ̀rẹ̀ torí Ọlọ́run kó ṣàánú sí tó ń rọgbọ wa náà. Tá a ti pé nǹkan ọba jẹ́ pé ní ó jẹ́ òdodo àpàdà bẹ́ẹ̀. Kò yẹ sáyé àbùkù fáàfáà. Kò sí tí ò lè ṣe mistake. Ọlọ́run kó ṣàánú wa. Ó yóò ṣe àlékún ìmọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n èyí tí wọ́n kàn fẹ́ tí wọ́n mẹ́nu bà tó jẹ́ mọ́ mas'ala fiqhiyya tó pàtàkì jù tí ó bí ọ̀rọ̀ igan, ó lè fẹ́ ṣe àkíyèsí lórí ẹ̀. Bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dìrọ̀ mọ́ àwọn nǹkan yìí ni wọ́n kálukú àwọn àfáà ti sọ tó pọ̀ bá ń lọ. Inú mi sì dùn pé alhamdulillah irú tọ́sẹ̀ yìí ó tó dáadáa ń bẹ́ẹ̀ tó pọ̀ nípa wípé èyí ó tún lè fi tó ń wádìí àwọn nǹkan mìíràn náà tó jọ nǹkan tí wọ́n ń ṣe fàǹfààní lórí ẹ̀. Kó lè bá pé ó gbà lẹ́sìn fẹ́ nìkọ̀ọ̀kan wa. Mo pè á sákèésí pé nípa gbogbo àwọn tá a jẹ́ àfáà àtàwọn tá a jọ máa kéwú ká má máa fi ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn fa ìjà, ká má máa sọ di ọ̀rọ̀ ìjà. Ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ fiqh ò jẹ mọ́rọ̀ ìjà pàápàá. Ẹnìkan lè sọ ọ̀rọ̀ kan tí ẹ̀ bá lọ wádìí ẹ̀, ó lè jẹ́ pé ó ní ẹnìkan tó gbára lé lórí èyí tó sọ. Ó lè jẹ́ pé ó lẹ́rìí kan lórí ẹ̀ tí wọ́n sì lẹ́rìí tó pé báyìí kí ni ká fẹ́rẹ̀ wò lè yanjú ẹ̀ tí ẹ̀yin máa jẹ́ pé ọmọ la ìbú lọ. Kò yẹ ṣe ìwà tó dáa ni kó jẹ́ pé àwọn àfáà ọmọ búra wọn àbí ọmọ wá sì sí ara wọn. Ọlọ́run kó ṣàánú wa o. Ọlọ́run kó ṣe àforíjì fún wa o. Tá a ti ń fẹ́ máa bára wa ná kọ́ṣà ọ̀rọ̀ kan tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn, ẹ jẹ́ máa gbìyànjú láti jẹ́ pé ẹ̀mí wọ́n máa ń bẹ̀. Níta bá sọ wọ́n ti kọ́lẹ̀ fún wa. Ọlọ́run kó jẹ́ kí a rí àbọ̀rí jẹ́. Ọlọ́run kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. Ní tó bí ọ̀rọ̀ yìí lè mi fẹ́ kàn fẹ́ sọ̀rọ̀ bá tó pé alhamdulillah inú mi dùn púpọ̀ ti sọ̀rọ̀ náà. Òun náà ni wípé aláǹgbá lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ìṣègùn, wọ́n rí pé ó wúlò fún àwọn ìwòsàn kan. Aláǹgbá a pè ní èèwọ̀ ní jíjẹ rẹ̀ ní o, àbá a pè ní ẹ̀tọ́ ní jíjẹ rẹ̀ ní o. Tó bá ti di ibi abala ìwòsàn, àwọn àfáà wọ́n fààyè gbà wípé èyí tó jẹ́ mọ́ abala ìwòsàn ọ̀tọ̀ lọ́yà abala tiẹ̀. Lóògùn àtàwọn fi ń jẹ́ pé wọn ò rí nǹkan mìíràn tí wọ́n lò láti fi ṣe ìwòsàn fún èèyàn ju nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ lọ àbí nǹkan tí ó jẹ́ nǹkan èèwọ̀ tí èèyàn gbọdọ̀ jẹ lọ. Gbogbo tó jẹ́ bí àwọn ẹranko tí wọ́n lè èèyàn gbọdọ̀ jẹ. Tó bá di abala ti ìwòsàn táwọn bá ti sí nǹkan mìíràn tí a sì mọ̀ pé nǹkan ìjẹ́ bá lò fún bi-idhnillahi ta'ala yóò mú ìwòsàn wá bi-idhnillah.
tí a sì rí pé nǹkan ìkọ́ o ààrí badil ààrí tó lè jẹ́ ìpààrọ̀ fún tá a fi ní lo nǹkan ìwọ̀ yìí lọ́dọ̀ àwọn àfáà wọ́n ní àwọn jùmúrù àwọn àfáà pàtàkì jùlọ àwọn àfáà wa ṣàfíyà wọ́n sọ wípé kò sí tó burú láti jẹ́ pé èèyàn ó lo irú nǹkan bẹ́ẹ̀ láti fi wá ìwòsàn. tá a lọ wo tírà al-Majmu' Sharh al-Muhadhab al-Majmu' Sharh al-Muhadhab ti Nawawi wọ́n sọ níbẹ̀ wípé qala ashabuna wa innama yajuzu at-tadawi bin-najasa idha lam yajid tahiran yaqumu maqamaha fa in wajadahu harumat an-najasatu bila khilafin wa alayhi yuhmal hadith inna allaha lam yaj'al shifa'akum fima harrama alaykum fa huwa haramun 'inda wujudi ghayrihi wa laysa haraman idha lam yajid ghayrahu. ọ̀rọ̀ tá a kà yìí Imam Nawawi ní pé àwọn jàmá Ṣàfi'íyà wọ́n náà sọ pé ká máa fi nǹkan ẹ̀gbin ká máa fi ṣe ìwòsàn yóò máa jẹ́ nǹkan tí ó dáa nígbà tá a bá ti rí ètò mọ́ tí ó dùn nípò rẹ̀ tá a bá ti wá rí nǹkan tó mọ́ tá a lè lò tá a fi ní lo nǹkan tí wọ́n ṣe léèwọ̀ pé èèyàn gbọ́dọ̀ lò èèyàn gbọ́dọ̀ jẹ eléyìí ti di èèwọ̀ láti lò ńgbà náà o tá a ṣe pé a rí pé nǹkan yìí ni ó ti di àti rí nǹkan tó lè dípò nǹkan tí wọ́n ní ó jẹ́ nǹkan ẹ̀gbin tá a gbọ́dọ̀ lò yìí tá a bá ti rí nǹkan míì tó mọ́ èèwọ̀ ni ká lo èyí tó jẹ́ gbin pápá àti rí nǹkan míì nítorí fẹ́ tí a lo èyí tí ò dáa òun náà nípa àárín ètò yìí ó lè dípò rẹ̀ nínú tó mọ́ wọ́n tá a sì rí ọ̀tọ̀ láti lo èyí tí kò mọ́ òun èyí tí wọ́n ní ò dáa àwọn táwa ti rí ńkọ́ ó di èèwọ̀ àti gbọ́dọ̀ fi sílẹ̀. wọ́n ní pé àdéhùn tó wáyé pé ọlọ́ọ̀bọ ò fi ìwòsàn yín síbi tó ṣe léèwọ̀ fún yín wọ́n ní pé ibi wọ́n gbé ọ̀rọ̀ yìí sí ni pé tá a bá rí nǹkan míì tó dípò rẹ̀ tá a bá ti rí wọ́n lè ṣe èèwọ̀ láti lò ó. eléyìí jẹ́ ṣókí ọ̀rọ̀ tí afẹ́mẹ́nu bá níbi abala yìí kó lọ́ọ́ kọ́ sí àánú wa. wọ́n ní pé àwọn àfáà wọ́n máa yọ ọ́ kúrò nítọ́jẹ́ mọ́ ọ̀rọ̀ ọtí wọ́n máa yọ ọtí wọ́n máa yọ kúrò nínú tí èèyàn lè lò torí pé ọ̀rọ̀ wá lórí eléyìí pọ́nbélé wípé ọlọ́ọ̀bọ ò fi ìwòsàn yín síbi ìtọ́jẹ́ mọ́ nǹkan ìwọ̀ tí ibi ọtí ọ̀rọ̀ wá lórí eléyìí pé ọtí kìí ṣe ìwòsàn kò sí pé àrùn ni máa dá sí yẹn la lọ́sùn eléyìí tó wáyé ó ní ọ̀fà kọjá pé àwọn àfáà yọ ohun tó jẹ mọ́ ọtí kù mẹ́ pé tí èèyàn bá fẹ́ lo àwọn nǹkan tó yẹ pé kò tọ́ láti lò fún ìwòsàn wọ́n yọ ọtí kù ń bẹ̀ torí pé lọ́sùn wá ń bẹ̀ yìí pé kìí ṣe laysa bidawa walakinnahu da